Hello. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Ṣé single mother ni yín mà? Bẹ́ẹ̀ni, single mother ni mí, but mo ti remarry ní bóyá bí 5 years ago. Okay mà. Ètò yìí wà fún yín, mo ń gbọ́ yín. So láti bí 2017 olè mi àti ọkọ mi yẹn láti depart. So àwọn ọmọdé wà ní ọ̀dọ̀ mi, ọmọ méjì. Ìkan wà ní ọmọ ọdún mẹ́ta, ìkan wà ní bí ọmọ ọdún kan gbà yẹn. So hello. À ń gbọ́ yín mà. So kò tiẹ̀ wá take responsibility lórí wọn láti bóyá bí 9 years ago báyìí. So mo wá fẹ́ gba ìmọ̀ràn torí àkọ́kọ́ tó jákọ̀ọ́ bí mi ò ṣe junior ẹ̀ mo dẹ̀ máa ń tẹ̀lé program yẹn dáadáa. So ẹ̀kejì òun náà máa bọ́ sí GS2 báyìí. Kò wá take responsibility lórí wọn rárá. So mo á rò pé kí ni kí n ṣe lórí àwọn ọmọ yẹn. Ntí kẹ́ ẹ ṣé ilé ọkọ mi lẹ wà báyìí? Bẹ́ẹ̀ni. Níbo làwọn ọmọ yẹn wà? Ọ̀dọ̀ mi náà wà láti gbà yẹn, ọ̀dọ̀ mi náà wà. Ẹ̀yin náà lẹ ń tọ́jú wọn? Bẹ́ẹ̀ni. Ṣé ilé ọkọ tẹ́ wà yẹn ṣé ẹ wà pẹ̀lú ìyálé yín ni àbọ̀n gbalé fún yín? Wọ́n gbalé fún mi. Ibẹ̀ ò ní dàrú. Ṣé ẹ rí ọ̀nà kan tèmi mọ̀ tó jẹ́ ọ̀nà àlàáfíà ń tèmi? Tèmi dẹ̀ mọ̀ ń gba àwọn èèyàn nímọ̀ràn, ó pín sọ́nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni pé tó bá ti mọ àwọn ẹbí ẹ̀ kọ̀ọ̀kan tó sọ fún pé bàbá alágbájá ẹni kó mọ fún 1 naira 2 naira kó tẹ̀ fi máa support mi lórí àwọn ọmọ yìí, olóṣèlú àwọn ọmọ. Tọkùnrin yẹn bá ṣe é, tí ò bá dẹ̀ ṣe é, obìnrin yẹn ó ní kó mú ṣòkòtò ẹ̀ kó san dáadáa, kó wáṣẹ́kúnṣẹ́ kó mọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Ọ̀nà tèmi mọ̀ tèmi nìyẹn. À ń gbé lọ sọ́dọ̀ ìjọba, à ń gbé lọ sọ́dọ̀ kinní kan yẹn, èmi advise àwọn èèyàn lórí àárín yẹn ń tèmi. Torí ǹjẹ́ ó ti bẹ̀ bọ̀ náà mo ti mọ̀. Tèmi mọ̀ nìyẹn ni pé obìnrin yẹn ni kó mú ṣòkòtò rẹ̀ kó san dáadáa. Ọmọ méjì ò tí ì pọ̀jù fún yín láti tọ́jú. Kí ni age yín mà? 40 years. Ẹ ṣe bẹ̀rẹ̀ gbésí ayé yín ni ẹ̀ ní dòkó ẹ̀ ní dọ̀fọ̀. Ẹ wá iṣẹ́ kúnṣẹ́ kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yín. Ntèmi á sọ fún yín tèmi nìyẹn o. Ẹ jèrè wọn pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ dẹ̀ má sọ̀rọ̀ bàbá wọn láì dá létí wọn. Ẹ má sọ lójú wọn. Mi kì í sọ bọ̀ àwọn ẹ̀mọ̀ bá àwọn ọmọ tó ti dàgbà. Aláàtì ẹ lò mà. Ntẹ́ fẹ́ sọ ti yé mi. Àwọn ọmọ yẹn náà mọ bó ṣe ń farabalẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ yẹn náà mọ bó ṣe ń lọ àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yẹ mọ̀ wulẹ̀ rojọ́ ṣe ti gbọ́. Iṣẹ́ yín ò ní dàrú. Gbèdìgbèdì ó sì ní gbèdì yín kún bí tẹ́ tún wà yẹn pẹ̀lú agbára Ọlọ́run. Ó ṣe jẹ́ nìyẹn mà. Ẹ ní ṣíṣe o, ẹ ṣé o. Àmín mà. Yes.